ohun tó yẹ kí ìjọba Adeleke àti APC ṣe lórí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ń fa awuyewuye ní ìpínlẹ̀ Ọ̀ṣun rèé. Yomi Aliyu san òun ló ṣàlàyé lálẹ́ tòní. Láti ọ̀sẹ̀ tó kọjá ó mọ̀ ní ìfàǹfà ó mọ̀ ló mà ti wáyé o láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ tí ilé-ẹjọ́ gíga tó mọ̀ yọ nípò lọ́dún 2020 látìgbà tí adájọ́ ti gbé ìdájọ́ kalẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ó mọ̀ ló mà ti ń fò fáyọ̀ pé àwọn ti gba ipò àwọn padà àti pé àwọn ti ṣetán báyìí láti lọ gba ipò àwọn láwọn ìjọba ìbílẹ̀ padà. Ọ̀kan lára àwọn alága náà Abíọ́dún Dòwú ó mọ̀ sọ̀rọ̀ ó ní àwọn ti ṣetán láti padà sí ọ́fíìsì pé ilé ẹjọ́ ti dá wọn láre. Ó ní àwọn kò ní fi àyè gba ètò ìdìbò sípò alága ìjọba ìbílẹ̀ àti kánsẹ́lọ̀ gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ti ń gbèrò rẹ̀. Àmọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí gómìnà Adémọ́lá Adélékè ó ní ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà kò mọ̀ sọ wípé kí àwọn alága tí wọ́n yọ nípò náà kí wọ́n padà sípò wọn tí wọ́n wà tẹ́lẹ̀. Gómìnà Adélékè nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ àìkú Sunday ó mà sọ wípé ìdájọ́ ilé ẹjọ́ náà kò mà sọ pé kí àwọn alága náà kí wọ́n padà sípò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbéròyìn náà káàkiri. Ó ní lóòótọ́ ó ní pé APC ó béèrè lọ́wọ́ ilé ẹjọ́ pé kí wọ́n fi àyè gba àwọn alága náà láti padà sípò wọn, àmọ́ ilé ẹjọ́ kò sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tí wọ́n ń fa awuyewuye láti igun méjèèjì tó jẹ́ pé èèyàn kò mọ èyí tó jẹ́ òótọ́ nínú rẹ̀. Àwọn ìròyìn wọn wá kàn sí àgbà amòfin nì Yomi Aliyu láti bá wọn tan ìmọ́lẹ̀ sí ìdájọ́ náà. Gẹ́gẹ́ bí Yomi Aliyu gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní àgbọ́yé ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó mọ̀ ló máa ń da ẹgbẹ́ òṣèlú APC àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láàmú. Ó mọ̀ ló máa fa gbogbo awuyewuye tó máa ń wáyè lórí ìdájọ́ náà. Ó ní ó yẹ kí agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti APC kí wọ́n ti gba ilé ẹjọ́ lọ látìgbà tí ìdájọ́ náà ti ń fa awuyewuye láti béèrè fún ohun tí ìdájọ́ náà tó túmọ̀ sí gangan Aliyu ni gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ìdájọ́ tó bá dé kẹ́yìn ó ní olúborí, àti pé tí ìdájọ́ kò bá èèyàn òfin ó máa fi àyè gba àwọn tí wọ́n dájọ́ fún láti lọ béèrè àgbọ́yé lórí ìdájọ́ náà. PDP àti APC ló gbọ́dọ̀ lọ sí ilé ẹjọ́ láti béèrè pé níbo ni wọ́n dúró sí òfin kò fààyè fún èèyàn láti ṣe èyí. Ó mà jẹ́ èyí tó jẹ́ pé ó mà jẹ́ lórí ìdájọ́. Ohun tíjọba PDP ìpínlẹ̀ Ọ̀ṣun lè ṣe ó ní wípé kí wọ́n máa lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti béèrè fún ìtumọ̀ ìdájọ́ náà ní kíákíá ó wá wòye pé ó yẹ kí PDP kó lọ sí ilé ẹjọ́ láti béèrè fún àlàyé lórí ìdájọ́ náà kí wọ́n tó ṣètò ìdìbò sípò alága àtàwọn kánsẹ́lọ̀ tí wọ́n ń gbèrò. Ó ní òfin ti fàyè sílẹ̀ pé ilé ẹjọ́ gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ òṣèlú ní kíákíá àti pé ìtumọ̀ náà kò ní gbà wọ́n ní ọjọ́ méjì láti gbọ́ àgbọ́yé ìdájọ́ náà. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àti ẹgbẹ́ òṣèlú APC àti PDP lórí nǹkan dìmú lórí ìdájọ́ náà, àmọ́ ìdájọ́ tó bá ti wá kẹ́yìn ní olúborí lábẹ́ òfin. Àgbà amòfin náà àti ẹgbẹ́ APC àti PDP ni wọ́n wà lórí afẹ́fẹ́ tí wọ́n sì nílò àgbọ́yé tó yẹ lórí ìdájọ́ náà tí wọn kò bá fẹ́ kí ọ̀rọ̀ àwọn dàbí ó délé kò délé ó dóko kò dóko ó ti wá tó kòrókòdókò tó báyìí. Wọ́n láwọn méjèèjì òun ló yẹ kí wọ́n gbalé ẹjọ́ lọ láti lọ béèrè àgbọ́yé ẹjọ́ tí wọ́n ní ó sọ pé káwọn kánsẹ́lọ̀ kí wọ́n padà gbèsè bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Adúàgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá máa bá wa ṣíà, ẹ máa like, ẹ dẹ̀ máa kọ́mẹ̀ntì, ẹ má wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ẹ má tún wá gbàgbé láti tẹ notification bell láti máa gbà àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń bá wa dòwò pọ̀, nǹkan ò ní ṣe wá, ẹ jẹ́ ká ní ọjọ́ rere